away from that place. From that place, I can come before you did that place. Why you? Why you? I want to buy you. Wọ́n ti omi yẹn wọ́n ni o. Ó bọ́ ta ni ẹ̀. Ìtàlá tó wà ẹ̀jẹ̀ wọlé ní sinmi. Àlọ́ lè fi ní ọ̀nà àdé. Ó dàgbà kọ́tẹ́ ní sọ́kẹ́ ìfẹ́ wà. Ó ti pàpọ̀ òkùnkùn kọ́ọ̀dì kan. Ilé ìjọba àdúgbò mẹ́rin náà ni èrè. Ilé ó fẹ́ gbà. Mo máa ń gbọ́ pé wọ́n máa ń jẹ́ lórí mi. Nǹkan tó ń bọ̀ lẹ́fẹ̀ẹ́ wá ara yẹn yìí. Èmi ní sọ́kẹ́ rẹ̀ ti pẹ́. Àbí mo máa ń gbọ́ pé wọ́n máa ń jẹ́ lórí mi. Èmi ò tẹ̀ rí rí lọ. Ọjọ́ tí first time lómi yẹn ṣe bá sórí ẹ̀ tó kó wọ́n ta yẹn. Ẹ̀rọ ní eré. Ó ń kó wọ́n kó tẹ ẹ́ kí súnmọ́ tó so. Mẹ́sàn-án ti gbòòrò. Méjì. Mo dúró kó lóògùn lẹ́yìn ìgbà yìí. Ẹ bá yẹ epo yìí tó tó kú mẹ́sìn. Ṣé bó ṣì wà rẹ̀? Epo ìjọba yẹ epo yìí tó kú mẹ́sìn. Ṣé bó ṣì wà rẹ̀? Hey!